Ṣorí pé aláìmoore ni kí ni mo ṣe fún ẹ? Kí ni nǹkan tí mo ṣe fún ẹ? Mi ò mọ̀ ẹ́ rí tẹ́lẹ̀. Mo gbà ẹ́ sínú ilé mi. Mo fún ẹ ní treatment. Ó wá fẹ́ pa mí. Ó tó lè kó pa mí. Hello ọ̀rẹ́. Èwo ló ṣe? Má bínú mi mọ̀ pé fóònù mi ríngì ni mò ń ṣe nǹkan tẹ́lẹ̀. Thank you very much. Ó ṣé gan ni. Oh. Wo mi ò máa ṣe party rẹpẹtẹ kan. Actually, mo ní surprise package kan fún ọkọ mi tí mo ṣe personally fúnra mi. Ṣé ti yẹ? So, èmi nìkan ni mo ń dá organize yẹn fúnra mi. So, bóyá tí èmi àti gbogbo ẹ̀yin tó kù a máa fi yẹn sí weekend ni. All right, Agbo. Ó ṣé gan ni o. Thank you very much. Kí wọ́n náà kó enjoy ara rẹ̀. All right, bye. Mo ti rí níbi wọ́n ti ń fodó ìbílẹ̀ jẹun. Mo ti rí níbi wọ́n ti ń fọmọ rí odò rìntì. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílẹ̀ ayé ìkà yìí. Bó ṣe sùn bí ẹni ipò ògbà. Kò sóhun tójú onírí tán nílé ayé òṣì. Bídí pàtàkì kan ò sí, iṣẹ́ tẹ́rí yẹn kì í dédé ṣẹ. Bídí pàtàkì kan ò sí, obìnrin kì í jẹ́ kúmọ́lú. Mo ti rí bí wọ́n fọmọ rí odò rìntì. Iyeye kò sóhun tójú onírí tán. Mo ti rí bí wọ́n fodó ìbílẹ̀ jẹun. Mo ti rí kí lọ́jọ́ aláwọ̀ta ò lè fi jólẹ̀. Iyeye kò sóhun tójú onírí tán. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílé ayé yìí tá mi gbé. Mo ti rí níbi wọ́n ti ń fodó ìbílẹ̀ jẹun. Mo ti rí níbi wọ́n ti ń fọmọ rí odò rìntì. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílé ayé ìkà yìí. Kò sóhun tójú onírí tán nílé ayé. Sakabaron. Bẹ̀rẹ̀. Mall tó wà níbi junction ọ̀dọ̀ wa yẹn. Okay. Mo fẹ́ kó bá mi get àwọn kankan bẹ̀. Mo ti kọ gbogbo ẹ̀ síbẹ̀. ATM mi. O ṣàṣìrántí PIN mi. Sure ma, 2023.
Yeah. So, àwọn nǹkan tí mo need mo fẹ́ kó tètè lọ bá mi get me títí because mo nílò wọn kó tó di ọkọ mi dé. Ọkọ mi ò dé ní pẹ́ dé. So mo fẹ́ kó lọ pa kó dé pa kó ṣe kíákíá. Ṣó ti gbọ́? Má pẹ́ o. Mo need àwọn kinní yẹn ní kíákíá ni o. Yes, ma'am. Madam. Mo ní kí n fi àsìkò yìí kí n pe àkókò nìkan. Thank you. Same to you. ṣé wí ní ilé ẹ̀kọ́ máa ṣe ń kọ́ báyìí àtàwọn mo ti ń dúró dé tó ìtẹ́ mi ò tí mo ṣí ṣọ́ọ̀bù tó mọ̀ pé ní àyájọ́ olólùfẹ́ ni. kí ló máa ń ṣe é ṣé mú èmi àti ẹ ti discuss ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ lórí fóònù mi láìbò yìí máa ń ṣe kí ni gbogbo problem ẹ̀ mo sọ wọ́n pé kò jẹ́ kí n débi iṣẹ́ tí bá ti débi iṣẹ́ èmi ti sọ nǹkan kan fún wọn lẹ́tẹ̀lẹ̀ pé mo níbi tí mò ń lọ o sọ wọ́n dẹ̀ ní pé kí n kọ́ débi iṣẹ́ tí bá dẹ̀ ti débẹ̀ màá dẹ̀ kúrò títí ọwọ́ rọ̀ lẹ́ máa kúrò sí náà màá dẹ̀ wá báyìí àjọ wà mọ́júmọ́ so kò sí nǹkan tó bá dé bẹ́ẹ̀ náà. ìgbà wo ni màá wá dúró dé ìbáago mélòó ni màá padà dé. ó pẹ́ ju by 5 yẹ kí n kó mbẹ títí 6 màá dẹ̀ délé. ẹ ti ní plan fún ẹ o mo ti rò pé ní ìbá olómi ló máa rè. kò sí problem olómi náà láṣẹ rẹ̀ má wọrí ṣé bí mò ń bọ̀ nílé mò ń bọ̀ náà òròjú ẹ ọmọ kàtá. má pẹ́ dé o. wéèrè kẹ́ òròjú ẹ fọdájì ọmọ kàtàǹgà. ọmọ kàtàǹgà má wọrí máa tètè ṣùgbọ́n. tètè dé má pẹ́ o. ẹ náà. Hello, babe. Hello, sweetie. Where are you? Ó má bínú, iṣẹ́ ló pọ̀ léni. Olúwa, ó yẹ kó ti kúrò níbi iṣẹ́ náà. Mo ti wà lọ́nà already, mo ti ń bọ̀ nílé. Are you for real? Yes. Ó ti kúrò níbi iṣẹ́, ó ti ń bọ̀. Thank God. Wo tí ó bá ṣe pé bó ṣe jẹ́ ni, ó yẹ kó lọ bí iṣẹ́ léni. Tí ó bá ṣe pé ọ̀nà fún ọ̀nà ọ̀run ni. Abba, today is your special day. Kó yẹ kó tiẹ̀ jáde rárá. I know, má bínú. Wàá rí mi láìpẹ́. But it's fine. Tó ṣáà ní pẹ́ délé. All right, baby. Má pẹ́. Love you. Love you so much. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ níbo ló lọ? Kí ló ṣẹlẹ̀ tí báwo? Mo ti fẹ́ máa lọ nìyẹn. Lọ síbo? Rọ̀lákẹ́, mo ti fẹ́ máa lọ lé ọ̀gá mi tí máa wá máa wọ̀. Saka, ṣé o mọ èní ni? Èní lè ní jẹ́ o, àyájọ́ olólùfẹ́ olóòlọ́ sọ́dọ̀ ọ̀gá ẹ̀. Rọ̀lákẹ́, kí ló máa ń ṣẹ̀yìn obìnrin náà? Kí ló máa ń ṣẹ̀yìn obìnrin? Torí pé mo lo opportunity pé ọ̀gá mi rán mi ṣe mo lè ya bíbá pé kí n wá rí ẹ torí pé ó lè jẹ́ Valentine ó dẹ̀ fẹ́ sọ́dọ̀ ogun mọ́ mi lọ́wọ́. Saka, èmi àti à ń fẹ́ra wa láti bí ọdún mélòó. Oṣù méjì ló pé ní sẹ́mi àtẹjọ́ ṣe nǹkan tá ọkọ àtàyà ń ṣe. Wọ́n á sọ fún mi pé òun lọ sọ́dọ̀ ọ̀gá ẹ̀ ò ló ń lọ. Wo òbí báyìí ló máa wà. Jọ láàrin mi àti ẹ á ti ṣe méjì léni kí ló tún fẹ́ kí n ṣe? Àti ṣe kankan. Wo ọjọ́ ti lọ mi. Saka àìṣẹ̀ bẹ̀rẹ̀ níṣẹ́. Ṣòro pé mò ń ṣeré bí báyìí ni. Wojú ọjọ́ ti lọ náà. Kí ló ṣojú ọjọ́? Saka ò lọ́bì kọ́kọ́ tó dẹ̀ mọ̀ pé mi ò ní anybody tí mò ń fẹ́ àfiwọ́ ìwọ ọmọ Saka ò lọ́bì ọkọ̀ sùn sí bíbá yìí ni. Fóònù mi múlẹ̀. O ti lu gbogbo ẹ̀ pa o ti lu pa kò sí fún ẹ̀ nǹkan bíbá mi ti lu pa. Orí lè mi lẹ́nu ni jọ torí Ọlọ́run ò ní ṣe ilé fún mi jọ torí Ọlọ́run tó bá ti lè ṣe ilé o ti gbàjẹ́ lẹ́nu mi nìyẹn. Saka sùn padà. Jọ ibi mo fẹ́ máa rówó tọ́jú ẹ̀. Gbà mí kẹ́.
ṣé kò ń ṣe pé bátìrì ẹ̀ ló lò. Switch off. Kí ni fẹ́ ṣe wá o? Kò ní pẹ́ dé báyìí. Torí Ọlọ́run látà tí mo ti rán iṣẹ́ kí ló ṣẹlẹ̀ sí fóònù. I'm sorry, please, who are you? Accident with me. What is an accident with me? I show me lójú to phone me. Me tell me tó wà. Mo try láti pè gbọ́ mi lórí phone. Doctor ni wọ́n. Lọ, mo ti try láti pè wọ́n kò lọ. Mo kún ọ lórí iWatch mi náà. Kò sí tó lọ bẹ́ẹ̀. Ẹjọ́ ibo kí ló ṣẹlẹ̀? Ibo lẹ ti ní accident tó tó yìí. Kò jẹ́ mọ́tò mi wà bẹ́ẹ̀. Ó lè padà. Ẹ pẹ̀lẹ́. Ẹ fóònù yín kọ́ bóyá kí n bá yín pè wọ́n. Fóònù mi ní kọ̀kọ́. Kí a kẹ́ bá mi fóònù yín pè wọ́n. Ok, ẹ mọ̀ kọ́ ẹ dúró ẹ jẹ́ kí n sáré mú fóònù mi. Dókítà ni wọ́n. Ok, ẹ pẹ̀lẹ́. Let me get my phone. Ẹ jọ, yéé. Mọ fóònù ṣe mọ nọ́mbà yẹn ló. Ok. 33 77 44 55 9. Yeah, rugby. Ṣé máa bá wọn sọ? Okay. Hello, Emma. Kori, mi bọ́kọ̀ dọ́ sọ. Hello, ṣọ́sí méjì. Yeah, orí mi. Ṣọ́sí méjì. Ẹ jẹ́ nítorí. Yeah. Hello. Ṣọ́sí méjì. Mi bọ́kọ̀ dọ́ sọ. Mi bọ́. Ẹ bá wo ṣọ́sí méjì. Yeah. Ṣọlọ. Switch off. Switch off. Ìgbà débi náà ṣe. Yeah. Kí ló máa ṣe báyìí? Mi kò gbọdọ̀ wálé. Sàká wà wà báyìí. Ọjọ́ yẹ pọ̀. Ẹ mọ̀ nǹkan bóyá kẹ́ ò tiẹ̀ wọlé kí n tiẹ̀
kọ́kọ́ fún yín ní first aid treatment. So bóyá tá bá ti wọlé màá bá yín pé doctor mi mo lè describe hospital wa fún yín so mo lọ síbẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Sorry. 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 Ẹ pẹ̀lẹ́. Sorry. Yeah, ẹ pẹ̀lẹ́. Accident yẹn. Mọ́tò mi wà bẹ́ẹ̀. Mọ́tò mi wà bẹ́ẹ̀. Yeah, sorry. Ẹ pẹ̀lẹ́. Sorry. Ọkọ ni mo lọ gbé fọwọ́ sí. Fóònù mi ti sọnù, fóònù méjì mo lọ, ó ti sọnù, mi ní fóònù mi. Yeah, don't worry, you'll be fine. Sorry. So, báwo lè ṣe feel bad? I feel better. Ẹ ṣé gan, I really appreciate it. Mọ̀ mi rí, ẹ gbà mí, ẹ tún bá mi clean wound mi. Ẹ ṣé. Ọlọ́run àtúntì yín náà ṣe. Àmín. It's all right. Ẹ pẹ̀lẹ́. Yes, ẹ ṣé. My husband. Ọkọ mi. Kí ló ṣe wọ́n? Oh no, kò sí nǹkan tó ṣe. Ó kàn jẹ́ pé ó yẹ kó ti dé láti ibi iṣẹ́ mi. So ó dẹ̀ sọ pé òun ti ń bọ̀ sómi wá mo reason tí ò ṣe ti dé. Ẹ pẹ̀lẹ́ ńkọ́. Ẹ pẹ̀lẹ́. Bóyá ká tún try nọ́mbà ẹ̀gbọ́n yín àbí? Jẹ́ ká tún try wọ̀. Àbọ̀ mi ò rò pé mo rántí ẹ̀ o. Okay. Ẹ pẹ̀lẹ́ ṣe nọ́mbà wọn sọ. Okay. Ṣé ń tẹ náà ló ṣe ń sọ? Ìyẹn wà ní wọ́ọ̀dù nìyẹn. Doctor ni wọ́n lè jẹ́ pé wọ́n ṣe operation lọ́wọ́ ní or something. Mo wà sọ pé táwọn náà bá ṣe tán mo máa bí mi padà. Okay. Okay, ẹ jẹ́ kí n pe doctor mi ń gbà ẹ̀. Ẹ jẹ́ kí n bá ẹ pe doctor mi. Ẹ ṣe máa worry, since that help me láti clean gbogbo wound yẹn. No be time ara tèmi náà ti ń balẹ̀. All the same, she need the medical attention. I don't need that he treats him properly. She eléyìí tí mo kọ fún yín, mo kàn ránṣẹ́ wọn bá tèmi ni wọ́n need that he treats gbogbo wound yín. So let me call my doctor for you. No, ẹ̀gbọ́n mi ẹ máa pè mí padà. So but you said your phone is not here, so kò síbi tó fẹ́ pè é sí. Do you get? Tọ́dẹ̀ nìyẹn náà. So ẹ mọ̀ nǹkan tí n bá pe doctor mi ń sìn. Tí n bá ti sọ fún wọn so màá kọ́ sáré ṣe taxify fún yín ẹ̀ lè máa lọ. Nǹkan tí mo ṣe láti sọ fún yín ni pé mi ò ní ìdíkẹ́ pé dókítà yìí náà wọn ò mọ̀ mí rí máa ṣe oògùn registration and everything tí mo ṣe wá sí mo feel better so ká tó mú bí 1 hour yẹn náà tí bá try nọ́mbà ẹ̀gbọ́n mi padà ó ṣe é ṣe kó ti mú mi tó bá dẹ̀ ti rìn náà taxify yẹn lè bá mi ṣe so màá lè lọ bá wọn ní ẹ̀kọ́ fún mi feel mi. It's fine. It's fine. Ẹ pẹ̀lẹ́. Ṣùgbọ́n náà ló pẹ́ máa lọ sí. Okay. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé. Baby. Oh, yeah. Welcome. Baby, pé mo tiẹ̀ kọ́kọ́ rí ẹ lónìí. God, you're really making my day. And let me tell you something. Láti ọjọ́ tó ti bí mi, èyí ni best vow tí màá kọ́kọ́ ní. Wow. Yes. And I'm ready to do more if I'm permitted. Wow. And I'm all yours.
Thank you. Tí o bá ṣe pé èyí jẹ́ ọjọ́ ìbí mi, ó yẹ kí n wà pẹ̀lú ẹ̀ mọ́jú ni. But tí mo bá try ẹ̀, ìyàwó mi á pa mí dànù ni. Mo dẹ̀ ní plan láti make birthday so special. Yeah, I'm ready for you. You're ready for me? Yes. You know what? Kékeré ni nǹkan tó wà nípa ẹ̀. Ó ṣe jẹ́ ká wọlé náà kó wá rí nǹkan tó máa ṣẹlẹ̀ níbẹ̀. Wow. Iná pìtì. Excuse me, Mr. Man. Please, what are you doing here? Are you kidding? What's washing in the bedroom? I'm restroom, so mo feel like we really This is my bedroom for crying out loud. About to suffer me now, Matty do a BT visitors room. What for you? No, please, I don't want this. This is not allowed. Please permit me. This looks so beautiful. Like, it smells really nice as well. Thank you. What's birthday? My husband's birthday. Oh, your husband. Yeah. Oh, I see. Emma Pino Sheko. Please. Anybody restroom here? The other door. Yes. Oh, so wrong door. Wow. So what's your shopping home? But Uncle, you really scared me. It's dire, Jamie now. Me, it's here, more if you call the wall, you were back. I was so scared. I'm sorry. I'm not going to It's fine. Sure. Uncle, I think you should try and call your father again. I mean, Katia, your number wants you are very good by now. You know, I'm going to try you. Number you want there? To part me keep for me. Same thing in number. Same thing in number yẹn sọ. Ṣé kò sí number mi mo number wọn mi. Kò sí ọ̀pọ̀ iná ló ń lò. Kí ló máa ṣe? What do we do now? Because we just have to do something. Kí ni nǹkan tá máa ṣe?
Do you know what? I think you should be going to my hospital or I don't know, maybe somewhere else or something. You can't just be like this. Yeah, me. For me, maybe 30 minutes. Got to try number 1 again. More believe Pomado. 30 minutes. 30 minutes? Yes. Torí tí bá lọ sí mi mọ̀ tí mo fẹ́ lọ. Ọjọ́. Mo believe pé 30 minutes time number 1 máa lọ. You know. Yeah. Oh, sorry, it's okay. Kókó sọ mi wá sí. Sorry, it's fine. Ṣé fẹ́ kí n máa lọ ni? No. That's fine, it's fine. She's fine. I should. You know, leave my mama try it. It's fine. I think I want to come out. Okay. My wife. Bí kọ́ọ̀lì yẹn sọ fún wọn pé kó má pè é mọ́. Àwọn òbí mi dá kí n gbé lẹ́yìn tí mo ti sọ fún ọ̀rẹ́dì pé mò ń bọ̀ lé kí tó wá sọ fún pé kí ni mo fẹ́ sọ fún tí bá gbé. Jẹ́ kí n tètè wá máa lọ. My wife is calling now. She's calling. Ó yẹ kó mọ̀ pé àsìkò tí wọ́n kọ́ lélẹ̀. Àsìkò tèmi lèmi wà náà. Ìránṣẹ́ kan ò kí ń dìránṣẹ́ kejì lọ́wọ́ náà. Oh babe, iye tó wá lò nínú àsìkò tí ẹ̀yin náà ti tó. Rántí pé ní lọ́jọ́ ìbí mi. I know, but it's my time. I'm sorry, I have to go. Oh, okay, fine. Nǹkan tó máa ṣe ń sìn ni pé ṣó mọ̀ pé ìgbà tó dé mo fún ẹ lóúnjẹ ti bí. Yes. Mo dẹ̀ tún ti fún ẹ ní normal oúnjẹ, mo dẹ̀ ti gbélé náà sí. Ṣé wàá rí gbogbo energy to absorb sára yẹn wá dà sí mi lára. So that's the only thing. Tó bá ti wá ṣe yẹn o lè máa lọ. Má ṣe bẹ́ẹ̀. Baby, you can't go. Jẹ́ kí n lọ. You can't go anywhere. You can't go. You can't go, baby. You can't go. Má ṣe bẹ́ẹ̀. John is watching. John is watching. Roscoe. Gaji. Roscoe. Gaji fúnra ẹ̀. Báwo ni? Mo wà okay o. Jodabo, bó sọ ìlọ́nà àtò wọ̀. Whether Bí wẹ̀ yìí for 15. Wẹ́ gbọ́ mi for bẹ́ẹ̀. Mi àmì ibo sọ ìlọ́nà àtò wọ̀. Mi gbọ́ ní fẹ́ gist di mẹ́rì. Tuna, mo ti sọ fún ẹ tó bá ti fẹ́ máa sọ, rọra máa sọ. O sọ nsìn o ló fẹ́ gbé ewúro. Ṣé inú run ẹ ni? Ìsìn fẹ́ gbé ewúro. Ẹ o ní ìgbẹ́ owó ọ. Ó máa ṣe o bàbá. Ibo sọ ìlọ́nà àtò wọ̀. Rọra jẹ́ kára máa sọ. Ibo ni mo lọ látàárọ̀. Látò wọ̀ ẹ̀. Mo fẹ́ gist ẹ mẹ́rì ẹ. Ok, o fẹ́ gist mi ò rí mi. Ọ̀dẹ̀ ní ẹ̀jáde wàá máa sọ àwọn ọ̀rọ̀ tí ó yẹ kékeré kan. Mo ya ọ̀dọ̀ girlfriend mi ni. Sọ pé ní àyájọ́ olólùfẹ́. Ọmọ yẹn dẹ̀ tí ó ti máa ń wọ́rí mi mo gbà ok o èní jẹ́ kí n ya ọ̀dọ̀ ẹ mo kàn sáré kíìsì ẹ mo yẹ kíìsì ẹ má gbà ó níbi tí ó yẹ kí mi àti ẹjọ́ lọ má gbà jẹ́ ń débi iṣẹ́ tí má ti kó mi iṣẹ́ títí alẹ́ màá wá àjọ lọ bí ta fẹ́ lọ à ń padà sílé màá lè wá fìyà jẹ òun mọ́júmọ́. Wàláhì mi mà. Mo ní girlfriend. Ẹ ṣẹlẹ̀ mi fọjọ́ tí ò ní ohun valentine àbí valentine. Na òwe níní na valentine. Mi mọ abájọ. Chicken if chicken. Wọ́n lè believe mo nínú ní ìṣá. Kí ló rí? Ṣó máa fi madam gbọ́ mọ́. Ìyẹn àǹtí. Irọ́ ni o. Irọ́ àǹtí ti bímọ. Ń bọ́dọ̀ bímọ sí. Kòtónú. Kí ṣe ẹni kí ṣe. Tàbí wàá bá wọn wá láti Kòtónú. Òbúṣe ti ṣe. Kí ṣe ẹ bẹ́ẹ̀. Màmí ó gbọ́kùn ẹ̀ wálé gbọ́ mi fọ ẹ́. Ó gbọ́kùn wálé ní fọ́ wálé. Ngbà tó ní gbọ́mọ ìró kò bá wọn ti bímọ síta ni. Irọ́ ni o. Àti gbọ́ ọkùnrin wálé. Dákú fi ogun bàbá. Gbé kó mbẹ jàre. So báwo ló ṣe rí? Mo ti rí o. Ó gbọ́ ọkùnrin wálé. Mo ti rí ọkùnrin pẹ̀lú ẹ̀. Wo ló bá lé ní wálé. So àti gbọ́mọ wálé. Mo fi kábàbù wa sórí ètò ìṣẹ́wọ́n nìkan bá bá ògùn wálé bàbá. Kò tún ṣọmọ bàbá ni. Bàbá tó bá rí ẹni mi fọ yìí fine boy. Fine boy. Mi kí yẹn fáàtì mi fọ fáàtì gan ẹ. Tó jẹ́ pé gbogbo adájọ́ mọ̀ pé àǹtí kan máa ń rìn kiri bí ẹlẹ́lẹ́ àtẹ́mi gan wò pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o bóyá kí n kàn tiẹ̀ nígbà pé mi gan òfin bẹ́ẹ̀ gbélé kí wọ́n bẹ́ mi àti wò wá ṣé gbogbo nǹkan tó ń sọ mi believe. Wàhálà ìwé tí gọ̀ Ọlọ́run ìwé tí gọ̀ mi fọ fáàtì gan ẹ. O fẹ́ fi láti hàn mi ṣọ́wà mi. Ọ̀pọ̀ ẹ̀bẹ̀ rẹ̀ gbọ́ èmi fúnra tó wọ̀ yìí. Má wọrí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìwọ máa lọ ṣòṣùgbọ́ so ibẹ̀nu géètì mo wà bàbá tán gbé wọlé àbọ̀mọ ni
ẹni adé bá mi lẹ́nu géètì. wo mi sára rẹ kó jẹgẹlẹ yìí bá ti padà máa bá ẹ méjì mi wá. sí problem. lè wá. Gaji kékeré. lóko kí ló ṣẹlẹ̀ mo ti rọ́ọ̀bà yí ẹ̀ jẹ́ o. lọ́nà sí i. sọ̀rọ̀ kéètì ga mo bèrè fi ṣàlàfíà. ok jọ lóko rọ́ọ̀bà yí ẹ̀ jẹ́ o kí ló fẹ́ rí gbanu róṣì tó ń pa gangan náà. lọ́nà sí i. lọ́nà àsìn ìwèrè ẹ̀ wò kí ló ń jẹ́ lọ́nà àsìn. dáàbò fún wáyé fọ̀dọ̀ dáhùn jọ ó bẹ̀rẹ̀ kété gba wákàtí. ààrẹ wo ni wèrè gan-an tí n bá máa fa bó máa fọ̀ tí n fọṣọ tí n bá dẹ́ fọ máa gbé jùlẹ̀. ẹ ti fọwọ́ bẹ́ẹ̀. so má máa bá mi sọ àwọn òṣèré yẹn ṣé kọ̀ọ̀kan ló sọ fún mi pé àǹtí gbé ọkùnrin wálé ni látàrọ̀ ń sin ibi tí mo jókòó sí ẹni yóò tí ì bọ́ ọ̀tà. ẹ ti rọ́dọ̀. kí ló ń ṣe bọ̀bọ̀ yìí kí ló ń jẹ́ pé ṣé mo ti rọ́dún ṣé ọdún Adékọ́lá. ìṣòro ọdún ṣé ẹ ti rọ́dọ̀ ṣé ẹ ti bọ́ ọdọ̀. ó ti bọ́ sódò. ẹ ti rọ́dọ̀. ṣó fẹ́ lọ swim lódò ni. àgbàrá rẹ̀ ṣé ẹ ti rọ́dọ̀ wá mi láìpẹ́ ṣe yìí o kékeré tó bá ka mú káwá. oníṣẹ́ ètì ròdò ṣé bẹ́ẹ̀ bí pàṣẹ pé ọ̀rọ̀ lu odò ṣé ètì ròdò. ó kọ́ ludò rẹ̀. náà. mi ò ní ṣé ètì bọ́álẹ̀ ṣé ètì sọ̀kalẹ̀ àwọn ìgbóhùn ìbọ̀. ìwọ náà máa yànnà náà rẹ wàá sọ pé ṣó ti sọ̀kalẹ̀ àbí kò ti sọ ìwọ ni ṣé ètì ròdò ṣó ti ròdò ṣó ti ròdò. ṣé ètì ròdò. kò tí ròdò. wàláhì gbádùn rẹ̀. irọ́ ni. wàláhì dàláì. ń gbàdúrà ara wọn lọ. wàláhì ẹ̀ ẹ̀jọ́ ẹ̀. magi of your hotel we cloud 69 bẹ́ẹ̀. ló máa wà báyìí. àti mẹ́ẹ̀ gbádùn o. èmi gan ó yẹ mò ń rò bẹ́ẹ̀ náà because tí èèyàn bá ti wà single tipẹ́ náà èèyàn tó bá jàjà rí yẹn ó máa kanra mọ́ ni. wàláhì gbádùn mi fọ́fọ́ àtìrán ẹ̀. náà that's good but kò síbẹ̀ ní ẹ ti fẹ́ ṣe náà ibi la bá mi. ọmọ ibi ló ti máa bá mi mi ní kò mi tún wá ní. ó bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ nígbà fi mo kà fi dí yọjú sí tẹ́tẹ́lẹ̀. wo bo rosco wo tó bá máa fọ́ lójú kó fọ́ lójú àwọn fámìlì àmà fà é lọ́wọ́ kiri èwo ni mo fẹ́ fọ́ lójú. ojú dàgbà jù mí lọ ṣe fi fẹ́ fọ́ lójú bẹ́ẹ̀. oníwò fẹ́ fọ́ lójú pé tó bá dẹ̀ fọ́ lójú mọ̀ àti kìnnì kan. fọ́ ni mú rè ṣe kí ẹ̀ mo fẹ́ fọ́ lójú bí mo fẹ́ yọjú sí ẹ mo fẹ́ rí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rè ní ká rí ẹ. ok o fẹ́ wá rí mi. ó ti yé mi ṣé ó dẹ̀ dandan òfin bí bá ti fẹ́ bá ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ dídàkúgbò ìbọn náà rí èsì káka kan ẹ̀ fi dòwò òun fẹ́ fọ́ èyí o. ó ti yé mi láìsọ di. ó ti yé mi fẹ́. ó ti yé mi. mi wá lórí padà. máa lọ. wọ́n á gúnyán kù ẹ̀ ó ló ṣì. wọ́n á gúnyán ẹ̀ o. àwọn èdè wèrè tí yóò sí nínú kíní Nàìjíríà tó máa sọ. sùwàrà. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílé ayé yìí tá mi gbé. mo ti rí níbi wọ́n ti ń fodó ìbílẹ̀ jẹun. mo ti rí níbi wọ́n ti ń fọmọ rí odò rìntì. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílé ayé ìkà yìí. Excuse me, please. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tí wàá ṣe mí báyìí? No, please don't tell me that. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? What do you want from me? Nǹkan tẹ́ fẹ́ béèrè. For crying out loud, this is my kitchen now. Ẹ kò ń tẹ̀lé mi káàkiri gbogbo nulẹ̀. Please, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Kí ló dé, kí ló ṣẹlẹ̀ náà? Ẹ jẹ́ ìbéèrè kan tí mo fẹ́ béèrè. Ẹ jọ̀ọ́ ta lẹ ń try láti pè. Of course, my husband. Your husband? Yes. Mo láyọ̀ láti sọ fún yín pé wọ́n ní gbé kọ́ wọ̀nyí. What do you mean? Ẹ̀yin náà tẹ́ bá rò dáadáa. Ẹ̀yin pé ní ní Valentine. At the same time, ẹni ní birthday wọn. Ọkọ yín wà bí kan tó ti ń ṣe fàájì, so wọn ò ní lè gbé kọ́ wọ̀nyí. What are you insinuating? Same thing I am trying to say. You know what? You look so beautiful. You know, looking at you from head to toe, you're very beautiful. You know, you're entering my eyes. And in my head, it's doing me to bend you over and give you a nice darky style. What?
Ẹ jọ̀ọ́, uncle, ẹ jọ̀ọ́. Do you know what? Ó dàbẹ̀ ni pé gbogbo nǹkan tá à ń ṣe látàrọ̀ ó ti tó gẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. It is high time you leave now. Please just go, leave. Mo ti try tó, mo ti gbìyànjú tó. Ẹ wá máa lọ. What are you saying? What is all this? Kí ni túmọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ sọ jáde lẹ́nu yìí? Come on, I don't want to go. What do you mean? What do you mean, fellow? You have to go now. You have to leave. Please just stop there. Stop right there. Please just stop. What? Excuse me. Please just leave me alone. What is it? What are you trying to do for crying out loud? Leave me alone. Please get out. Get out now. What? Walk is so by she let it out. So what did you like? Right? Tell him where. Tell me. So by she let it out. What? What's there? My feet won't want me. My foot here, darling. Yes. She's in her bedroom. In her bedroom? What's she doing? She's sleeping. Yes. Ló ṣe tó ń gbọ́. Mo ní ló ṣe tó. Kò sí kókó. Ló ṣe tó. Please don't do that. Ló ṣe. So beautiful. But she fine. But she ain't buying me like her. I'm sorry, sir. Yeah? I'm sorry, sir. So mommy. Benway, so mommy. Oh. Please don't do this to me. I'm a married woman. It's your turn. You're a married woman. Yes. You're a married woman. Money goes to mommy. Benway, so mommy. Come here. Shine right here. Be a noise, so mommy. Benway, so mommy. Ìwọ ló ládùúrà yẹn. No, sir. Mo ní kò bọ̀ ni. No, sir. Ṣé kí ló ṣe tó ń bọ̀? Ṣé kí ló fún mi? Ó pọ̀ gan-an. Ó lo perfume. Yes, sir. Pẹ̀lú gbogbo perfume yìí. Pẹ̀lú gbogbo perfume tó ń lò yìí. Ojú mi. Ojú mi. Ìwé ìkẹ́kọ̀ọ́. Kí ni mo rí? Ẹgbẹ́ ayé ti mi. Gidi kan.
tí mo dẹ̀ ṣe ń wo inú bí mi. Like I am upset! Look, it irritates me. Look at you. You won't know. You're the barrier to go and see. And I feel pé mi ni bad person, mi ni ká, àbí? Ta ló gbá gate? Saka. Ta ló ń jẹ́ Saka? Gate man ni. Mo ní ta ló ń jẹ́ Saka? It's our gate man. It's gate man. It's our gate man. Today. Kúlẹ̀ bàbá. No, wait, sit down. Sit down. No, sit down. No, sit down. No, sit down. Ṣorí pé aláìmoore ni kí ni mo ṣe fún ẹ? No, kí ni nǹkan tí mo ṣe fún ẹ? Mi ò mọ ẹ rí tẹ́lẹ̀. Mo gbà ẹ́ sínú ilé mi. Mo fún ẹ ní treatment. Ó wá fẹ́ pa mí. Ó fẹ́ pa mí. Ó tó lè pa mí. Èmi ni màá kọ́kọ́ pa. Saka, your gate man. I handled him. Handled? Yeah. Saka, okay. It's good. Kókó ẹjọ́ kí ni ṣe mí? Kí ni nǹkan tí mo ṣe fún yín? Ẹjọ́ tó rọ lọ, iṣẹ́ àná mi. Ìwé kí ni mo ṣe fún yín? Ẹjọ́, why pay me back with evil? Evil? Like, did you just say evil? What is evil? Like, sọ fún mi kí ló ń jẹ́ evil.
dá mi lóhùn. Okay, fine. Tí o bá lè dá mi lóhùn. Èmi mọ ìtumọ̀ evil tí o bá lè sọ fún mi. You see, when they say someone is being evil, it's either that person is being devilish or being wicked. But about that, I am not being devilish, neither am I being wicked. You're wicked. You're wicked. Shut up. Shut up! Why does she check him up? You're so beautiful. You're so like oh, beautiful. Shawakisha. Mo ní ṣe wà okay. Kí ni ìtumọ̀ kan tó ṣe ń sìn? Mo ń ṣe nǹkan òun bò padà. Tó bá bí ẹ dá. Mo ní tó bá bí ẹ dá. Tó ṣe nǹkan tó ṣe yìí. Sórí òkè Olúmọ tó gbé sáyà yìí. Gbogbo ẹ̀ ló ń wọ ojú mi, you know. Mo dẹ̀ ń try láti gbójú kúrò bọ̀, ojú mi ń lọ́bẹ̀, mo ń gbé kúrò bọ̀, ń lọ́bẹ̀. Wọ́n á sọ fúnra mi pé, guy, you need to stay focused. Iná gbogbo àdùn ara yìí, wọ́n ṣe mí bí kí n máa fẹnu bà á. Àmọ́ àdùn gbà mí ó máa padà ń dìkorò. I'm not interested. You know, I want to stay focused. I'll try that to sweep me off. I'll stay focused. Oh, I'm so sorry. You can't. You can't. Oh, like your husband then now. Come on. Oh no, you can't. You see, to ṣe sunkún yìí. To ṣe sunkún yìí, ó jẹ́ kí n máa feel bí bad person. Ó jẹ́ kí n máa feel bí pé wà ní ò dáa. Lẹ́yìn sunkún yìí ó fọ́ mi lórí. Torí bá dẹ̀ fọ́ mi, ó máa jẹ́ kí n ṣìwà òun gbà mí. Ẹ̀kún ẹ̀yìn sí ó ti fẹ́ kí èmi náà máa sunkún. Why you making me cry, no? You're making me cry. Oh, the woman can she wow. Woman can she wow. Sure, my suko. I want to go check my baby. I want to check my daughter. I want to check my daughter, baby. Your daughter? I don't know to she dare to see your daughter. Oh. Get up! Oh. Sorry, today. Another. Kilo dé kilo ṣe é tó ń bọ̀. Move. Please, you're going to scare her like this. No, don't worry. See, I will. No, meu, vai lá. Do I look like I care? Come and say DP, mommy love. Come and say DP, mommy love. Ore ni mo ló ṣe ká ṣọ́ra ṣe. Ìgbélé ayé àkámọ́ra la mi gbé. Àfi kọ́lọ́run ọba máa ṣọ́ wa. Láwọn ẹni tí ṣọ́ni ta orí. Àfi kọ́lọ́run ọba
Mo fẹ́ jí ọ. Mo fẹ́ jí ọ. Okay, move smart. Ẹ jẹ́ báyìí fún ọ bẹ́ẹ̀ tí. No, I wish. Ṣe mo fa àwọn ọmọ ẹ̀. Mo lè ti gbé ní ibẹ̀ láti mọ̀ mi. Wá fẹ́ lọ jí. Bàbá sọkún ó yẹ ká mọ ríran torí péré ayé ogun ni mbà tí mọ̀ pójú ogun ráyé mbà tí ràbọ̀n ẹlẹ́nu mẹ́fà mo ní mbà tí mọ̀ ogun ráyé mbà tí múra sí. Oh, damn it, Lord. Money, show enjoy company. Please, You see, that is my problem with people. Kí ni mo béèrè lọ́wọ́ ẹ, kí ni nǹkan tó ń sọ? Mo ní, are you enjoying my company? Mo sọ pé kí ni mo fẹ́, báwo ló ṣe pa? Dá mi lóhùn! So enjoy company. No, feel free láti sọ ọ̀tọ̀ fún mi. Tó o bá enjoy ẹ̀ sọ fún mi. Mo lè make it faster fún ẹ. So enjoy company. No. Sorry? It's okay. Mo enjoy. It's okay, Dada. Mo enjoy. Oh, beautiful. So why to show us again pé o enjoy company? That's my phone. That's my phone. Imagine my husband, please. Kí ló fẹ́ ṣe? Ó lè jọ kọ̀ mí. Bá ti di kó mi tó. Kò bá ẹ̀. Ọlọ́tí ní inú ilé yìí o. Let's drink a lot. Ọ̀pọ̀ ìyàwó rẹ̀ ló ń ní gbogbo tíì. Bọ́ọ̀lù máa mú. So we'll drink. So I don't drink. He does. What he does? See, we were meeting there. Kiki. See how I'm getting. You don't what? I don't drink. You don't need privilege. I drink. Oh, you drink. I don't drink. That's the way I'm not talking. That's my husband. Come here. No! Did you sit? Kí ló fẹ́ ṣe? Come here. Àtòjọ́ pé kọ́. Ṣé ọ̀nà géètì ń wá ṣiṣẹ́ ló ti ṣílẹ̀ ọkọ ẹ̀ máa wọlé bàbá rẹ̀. Ok? Ṣé mo hàn mí látàárọ̀? Oh my God. Ṣé mo hàn mí látàárọ̀ tí mo ti wà bíbá yìí? Ṣé mo hàn mí? Báwo tó ṣe jẹ́ kí n máa feel bí gbéyàn burúkú ni? Ṣé mo ṣe nǹkan tí ò dá sí ẹni? Ṣé mo fọwọ́ kàn ẹni?
sá. Ìjọ gbogbo tí bá fẹ́ máa fún yín, a máa fún yín, ìmọ̀ tó kọ́ mi máa fún yín. Ṣé mo jọ òdì lójú ẹ̀? No. Mo jẹ́ ẹni tí bí ń pa? No. Mo jẹ́ ẹni tí ò lówó lọ́wọ́? No. Right? O lè ló pè mí. No, I'm just saying that. You're just saying what? You're just saying what? Story. I've given you enough chances. You need to do more than yourself. You're talking too much. So let me shut you up. Mbátimo bójú ogun ráyé. Mbáti rabon ẹrẹ́nu mẹ́fà. Mo ní mbátimo ogun ráyé. Mbáti múra sílẹ̀. Ilé ayé yìí ogun ni. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ẹni tó ń ṣọ́ wa a ò mọ̀ o. Ẹni tó ń ṣọ́ wa a ò rí. Àfi kó rí ẹni ó kó níyàn. Nínú lásìkò ayé yìí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Nílé ayé ogun yìí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Àkóbá àdàbà kórí mi má jẹ́ rí. Àdàbà àkóbá kórí mi má jẹ́ rí. Kórè má ṣe dìbì mọ́ mi lọ. Kórè kó má ṣe dìbì. Ẹ jẹ́ ká ṣọ́ra o. Ojú làlà kan fi ń ṣọ́rí. Ojú làlà kan fi ń ṣọ́rí. Ojú tí yálà parò fi ń ríran. Ojú làlà kan fi ń ṣọ́rí. Ojú làlà kan fi ń ṣọ́rí. Ojú tí yálà parò. Tójú tí yálà parò fi ń ríran. Oore o kó má ṣe dìbì. Oore o kó má ṣe dìbì. Kó má ṣe dìbì mọ́ mi lọ́wọ́. Kó má ṣe dìbì mọ́ mi lọ. Bẹ́ẹ̀. Oore níwọ̀n ló ṣe yẹ ká ṣọ́ra ṣe. Torí pélé ayé àkámọ́ra la mi gbé. Àfi kọ́lọ́run ọba máa ṣọ́ wa. Láwọn ẹni tí ń ṣọ́ ní ta orí. Àfi kọ́lọ́run ọba máa ṣọ́ wa. Lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ní ta ò mọ̀. Oore o, oore kó má ṣe dìbì mọ́ mi lọ. Mo ní oore o. I'm around now. Kó má ṣe dìbì. If you are here, come out. I'm here, babe. Ojú làlà kan fi ń ṣọ́rí. My baby is angry. I can explain. Má sọ nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi pẹ́ fún ẹ. Come out. Babe? Babe! Torí péré ayé ogun ni. Mbá ti mọ̀ pójú ogun ráyé. Babe! Ti rabon ẹrẹ́nu mẹ́fà. Babe! Mo ní bá ti mọ̀ ogun ráyé. Cut it off. Mbá ti múra sílẹ̀. Sorry, dear. Ilé ayé ogun ni. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ẹni tó ń ṣàwà a ò mọ̀. Ẹni tó ń ṣàwà a ò rí. Àfi kó rí ẹni ó kó níyàn. Nínú lásìkò ayé yìí.
fẹ́ ni mo ṣe ọkọ máa padà wá di bímọ mi lọ́wọ́ ní mi gbogbo ṣe máa rere mi gbọ́ mi kò ní gbọ́ bí èèyàn kó ṣe ń kó kí tí n bá dé mi kí n lọ wo mo ṣe bá ogún ìníyẹn tẹ́jẹ̀ ń jáde lára wọn ó náà ṣẹlẹ̀ accident ni bọ́dẹ̀ ni kí n help wọn kí n gbé wọn wọlé kí n tiẹ̀ treat wọn díẹ̀ kó tó máa lọ sọ pé tó bó ṣe yíjú padà sí ìyẹn tó yọ̀ bọ́ sí mi. ṣé kò tó ti dáadáa lọ sí ìjọba ní má bínú tó lọ ẹ̀wọ̀ mo nífẹ̀ẹ́ ìyàwó mi mo nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ pátápátá mo máa ṣe fún yín tó bá jẹ́ pé owó lẹ fẹ́ mo ní owó ẹjọ́ tó lọ lọ ẹ má pa ìyàwó mi ẹ má pa ẹ má pọ̀ mọ́ mi. ó bẹ̀rẹ̀ dáadáa ọ̀rọ̀ wa bàjẹ́ mo béèrè lọ́wọ́ ẹ̀mí pé ṣé wọ́n ni mo fẹ́ ṣé mo jọ olè lójú ẹ̀ ok mo jọ ẹni tẹ́bí ń pa ìrí tó rí mi látòkè délẹ̀ mo jọ ẹni tẹ́bí ń pa lójú mo jọ olè. Adésọlá Olaiya Johnson Dámiláre Johnson. àmọ́yín sà. àríyìn sà. ẹ̀rẹ́ mi rí. Sorry, first of all, èmi ò accident. Sorry, gbogbo wound tó wà lára mi. We intentionally stab her. Mo fúnra mi ní wound yẹn so I can get close to you. Bẹ́ẹ̀ni mo sọ fún mi. Sorry, level of desperation mi ò mú lélẹ́rẹ́ o. Ẹ̀yin lè má mọ̀ mi, bọ́ mo mọ̀ yẹn dáadáa. What? You have a phone? Ṣé o sọ fún báwo ní fóònù tẹ́lẹ̀? It's a long story. I'll tell you about it. Hello, sister. Mission accomplished. Mo ti wà pẹ̀lú àwọn méjèèjì nísìn. Surprise! Ha! Níwọ̀ agbẹ́ ní eyín, ó wá fi eyín yẹn ó fi gé wa jẹ. Ìwọ ti gbàgbé ni pé ẹni tó ṣú lè gbàgbé, ṣùgbọ́n ṣé orí ẹni tó kò lè gbàgbé láéláéláé. Ah! Ìwọ pa bàbá ti tèmi, ó wá fi owó bàbá mi òfin lò gbà, ó fi owó bàbá mi òfin jayé. Gbóná ti ń ṣe irú ẹ̀ kò possible. No, now it's time to pay back. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Àbó ti gbàgbé, ìwọ ti gbàgbé gbogbo nǹkan tó ṣe. Jẹ́ kí irun ẹ létí tó bá gbàgbé. Ẹ má bínú dákun, torí náà mo ṣe ní kí n gbé lóòzì wá fún kẹ́ ṣe máa fi step down sá. Kì máa fẹ́lẹ́ rẹ̀ ń lọ. Okay. Dájú, mo fẹ́ rí sà, mi ì jẹ́ mọ̀ bí mo lè rí ìsìn àbí kí n padà wá sàn. Tó bá jẹ́ pé nǹkan tó máa make ẹ̀ snappy sọ́nsìn, àmọ́ tó bá jẹ́ ọ̀rọ̀ tó máa pẹ́ jẹ́ kí n jẹun náà torí oúnjẹ ò ní wọnú kọ́rọ̀ mi wọ̀. Rárá sàrọ̀ tí ò ní pẹ́ mi sà. Kò ní pẹ́. Bẹ́ẹ̀ sà. Bóyá ò ń gbọ́. Ṣé rántí pé mo bá ń sọ̀rọ̀ ọkọ àfẹ́sọ́nà mi sàn? Yes, mi ò gbàgbé. Sà, sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ti ready láti ṣe wedding sà. Wow, that's great. Nǹkan ayọ̀ nìyẹn. Gẹ́gẹ́ bí orúkọ Ọmọláyọ̀, ìgbà wo wá ni ẹ fi ọjọ́ wedding sí? Actually sir, next month ni wedding yẹn sir, but máa fẹ́ fi iṣẹ́ sílẹ̀ by next week sir, kí n lè ráyè prepare fún ara mi dáadáa sir. So next week ni wedding, o dẹ̀ máa fi iṣẹ́ sílẹ̀, o dẹ̀ ṣe ń sọ yẹn fún mi nsìn. Jọ Ọmọláyọ̀ tó bá kúrò nsìn,
ta ló máa assist mi nínú ilé, ta ló máa dáná fún mi, ta ló máa bá mi tún lè ṣe. Daddy, èmi náà ti rò bẹ́ẹ̀ sà, so mo dẹ̀ ti bá ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ and she's a very nice girl, ó wà reliable sà, ó dẹ̀ good, mo dẹ̀ ti sọ fún un. Ó ti bọ́ rẹ̀ sọ̀rọ̀. Okay, ìyẹn ò ṣe problem, but ṣó mọ̀ pé abẹ́rẹ́ lókun dìdọ́dọ̀ mi ni fún mi àti àbúrò ẹ̀ náà ṣe okùnfà bó ṣe dé bíbá ṣé o ti jẹ́ kí wọ́n mọ̀ ń pa ẹ̀. bẹ́ẹ̀ ni sà, mo ti pe àǹtí fún mi, mo ti explain fún wọn. Okay, so ẹ̀yin méjèèjì ti jọ pa ẹ̀ ti jọ kún àbí àṣírí ẹ̀ máa tó tú ń bọ̀ jẹ́ n confirm mo need the confirmation kó má lọ jẹ́ pé ó múlẹ̀ fún mi ìgbà ló máa di múlẹ̀ tọ̀nà wà rí múlẹ̀ ǹdẹ̀ fẹ́ kó múlẹ̀ fún mi. a ní kò lè believe bó ṣe rí bá he was so surprised. irọ́ ni o. I'm telling you. a kò lè wá jù. àwọn dádì ló máa ń pè mí. Okay. Video. Hey daddy. Hello fún mi. Báwo lè ṣe wà? Okay. How are you? I'm fine. Ọmọláyọ̀ ló ń sọ nǹkan kan fún mi nsìn. Ó ní òun fẹ́ ṣe wedding ní next week. Òun dẹ̀ ti bá ẹ sọ tẹ́lẹ̀. Ṣé lóòótọ́ ni? Yeah, òótọ́ ni ó sọ fún mi. Ìgbà tó dẹ̀ sọ fún mi, inú mi náà dùn, at least good news ni. Àṣàlì ní kó má marry. Àbí ó ṣàlàyé fún mi lóòótọ́ pé ó ti ṣe wedding. Mi ò dẹ̀ lóun ti bá yín rí ẹlòmíì. Mo bí pé ṣé ẹni ẹlòmíì tó rí yẹn, ṣé ẹni tá máa fọkàn balẹ̀ lórí ẹ̀ tó trust ni. Ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé irú èèyàn bíi tòun náà ni ó dẹ̀ trust ẹ̀ 100%. Okay, nǹkan tèmi fẹ́ confirm nìyẹn. In as much as tẹ́tí ní plan fún alternative, èmi ò ní problem pẹ̀lú yẹn rárá. Exactly. So ìgbà tó ti sọ fún mi lọ́kàn tèmi náà ti balẹ̀ pé okay kò sí problem gbà yín. Tẹ́ bá ṣáà ti wà okay. Tẹ́ni ẹ̀ dẹ̀ trust ẹ̀ tó dẹ̀ jẹ́ ẹni tá trust tóun náà fún ara ẹ̀ trust tó dẹ̀ máa ṣe dáadáa tí ò ní wá ṣìwà wù tó bá dọ́dọ̀ yín. No problem. Àkóso wàhálà ó ṣàlàyé fún mi yẹn máa wọ̀ rí ẹ̀. Ó yẹ kẹ́ mọ̀ pé àpò ń ṣe eré náà lè fi ilẹ̀. I know. Anyway, ṣe ṣáà wà okay. Mo ń try láti wà ẹ̀yin kọ́. Ṣé ti jẹun? Ẹ ṣú ọ̀pẹ ti jẹun. Ó yẹ kó trust Ọmọláyọ̀ náà. Ó yẹ kó trust ẹ. Okay. Àwọn oògùn yín kọ́. Of course. Ẹ ń pè é jẹ́rìí o. Yeah. Ó bẹ́tà bẹ́ẹ̀. Kò sí wàhálà dàdí. Ọ̀rẹ́ mi kankan wà nípa èyí tó. Tí má délé lálẹ́ máa pè yín. Bye. All right, dear. Bye for now. All right. I love you, Daddy. Love you too. Bye. So, ìwọ àti ẹ ti pa ẹ ti kún lóòótọ́, no problem, okay? Ọlọ́run àmọ́jọ́rò. Èmi náà á dẹ̀ ṣe nǹkan tó huge máa ṣe fún. All right, dear. Yes, sir. Tètè lọ wo oúnjẹ o, má jẹ́ kí yẹn jóná, má jẹ́ kó jóná o. Àwa ni yẹ ó mọ̀ pọ́mọ̀dán wọn tí mo sọ fún ẹ, ó fẹ́ marry. Okay. Ó wá lóun máa lọ, but ó ti promise láti bá a get ẹlòmíì. Okay, so ẹ trust ni ṣá. Ìwọ ló sọ̀rọ̀ báyìí. In fact, ó sọ fún mi pé òun trust ẹni yẹn 100%. Ọkàn mi náà dẹ̀ balẹ̀ pé ó máa wà okay. Torí mo ọ̀rẹ́ mi kan náà ń ṣe that kind of business in Nigeria tó máa ń bá àwọn èèyàn get ọmọ ọ̀dọ̀. But wọ́n jẹ́ pé ẹ trust lẹ́ni kò sí wàhálà ní. Ilé ìtì ẹ̀dá mi lójú. Because that day gbọ́dọ̀ wà in safe hands. Trust now. Ẹ mo tẹ̀ trust ẹ bá wà bẹ́ẹ̀ ni ẹ náà. Oró kó má ṣe dìbì. Oró kó má ṣe dìbì. Kó má ṣe dìbì. Ọmọláyọ̀. Yes, sir. Ṣé o ti fi everything o ti fi hàn? Bẹ́ẹ̀ sà, mo ti fi everywhere hàn. Mo dẹ̀ ti fi gbogbo nǹkan náà tún hàn nílé. Ó dẹ̀ get nǹkan tó fẹ́ ṣe perfectly. Bẹ́ẹ̀ sà. Ó dẹ̀ trust ẹ. Ọmọ dáadáa ni, ọmọ jẹ́jẹ́ dẹ̀ níbi tèmi náà. Mo dẹ̀ trust ẹ̀ gan bó ṣe wà yẹn. Jẹ́ kó náà fún ara ẹ̀ sọ. Bẹ́ẹ̀ ni sà, gbogbo ẹ̀ ni Ọmọláyọ̀ ti ṣàlàyé fún mi. Ó dẹ̀ ti fi gbogbo nǹkan tí mo
ní láti mọ̀ gbogbo ẹ̀ ló ti fi hàn mí. Èmi náà dẹ̀ ń promise yín pé máa ṣọmọ jẹ́jẹ́. Ibi tí ẹ bá fọwọ́ mi sí, ibẹ̀ náà ló máa wá sá. Ọmọ jẹ́jẹ́ yẹn gan ni priority mi. Mo fẹ́ kó ṣọmọ jẹ́jẹ́ torí wípé ọmọ jẹ́jẹ́ tọmọ láyọ̀ ṣe òun ló ṣe ń dàbí pé kó máa lọ mọ́. Òun náà dẹ̀ ti jẹ́ kó yé mi wípé fọwọ́ òun náà ṣọ́ra ṣé ìgbẹ́. Kò sí problem, ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ with immediate effect. Ṣé kò sí problem pẹ̀lú yẹn? Kò sí problem sir. Òkè òde. Èmi náà ti múra wá sá. Ó ti múra wá. So àwọn kan tó bá tún kù á lè máa kú fẹ́ trúkù tó lè kó òun lọ. Okay sir. Orúkọ ẹlẹ́kọ̀ọ́ sí. Dísọ́lá ni sá. Dísọ́lá. Ìdílé ọlọ́ba ló ti wá. Rárá sá. Àwọn mọ̀ pé gbogbo orúkọ máa ń ní àmì, ó máa ń lápẹ̀rẹ̀. Ọmọ tó bá pè ní Adésọ́lá, ìdílé ọlọ́ba ló gbúdọ̀ ti wá. Bèrè lọ́wọ́ àwọn fẹ́rẹ̀ẹ́fẹ́ dáadáa. Wà á lè jọba láìpẹ́. Àmì sá o. Àwọn ọmọ ẹ̀kọ́ jọba. Ok, ẹ lè lọ bẹ̀rẹ̀ iṣẹ́. Ok sir, ẹ ṣé gọ́ta. Ẹ ṣé gọ́ta ẹ ṣé sá. Olúwa ló lọ pé ẹ fẹ́ mi ní nǹkan tí máa jẹ. Ok sir. Bí ìpanu ni o, kó má jẹ nǹkan tó ẹ́ jù. Yeah, Dísọ́lá. Kusha. How are you? That's nice. Ṣé gbogbo kitchen yẹn náà ló ti ṣe? Bẹ́ẹ̀ni sá, gbogbo àmì ti ṣe. That's good. Anyway, mo fẹ́ sáré jáde. Mo ní meeting pẹ̀lú àwọn Sẹ́ríkì ọlọ́pọlọ group of company. Okay sir. Bọ̀ kí n tó lọ, mo fẹ́ tea. Okay sir. Little, not the púpọ̀, hot tea. Okay sir. Yes sir. Yeah. Cold one, cold one. Not hot one. I don't want hot tea. Make it snappy, okay? So, but that is the problem I'm having with this your new job. Láti ìgbà tó ti gbaṣẹ́ yìí mi ò kí ń rójú ẹ̀ ń lẹ̀ mọ́, kò yẹ kó rí bẹ́ẹ̀. Johnson, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Iṣẹ́ lóògùn iṣẹ́ ẹ̀. Ìgbára aládé ń búra. Tí dàbá wà tí ò bá níṣẹ́ gidi lọ́wọ́, kò yàtọ̀ sóko. Jọ tó yọ lọ́n ṣáà ní ṣiṣẹ́ yẹn. Ṣáà ní ọ́zù ní ṣé bá ṣe máa live life wà lọ rí. Ìwọ rèé àti ìgbà tó ti ṣetán ní yunifásitì kò sí nǹkan kan. Èmi náà kò sí nǹkan kan. Ààrẹ iṣẹ́ àlówó lọ́wọ́. Ọ̀dọ̀ bàbá yìí tí mo ti ń manage ara mi ṣe bíbẹ̀ láti rí tọ́wọ́ àti kọ́bọ̀ tá à ń ná. Bíbí jọ tó yọ lọ́hùn. Ṣòrí pending the time tí màá fi ríṣẹ́ gidi. Jẹ́ ká máa manage ara wa. Jẹ́ ká manage bá ṣe máa ríra wa. I can't do without you. Tí n bá rí ẹ lọ́jọ́ kan, I can't. Me too, my love. But kí la fẹ́ ṣe? A ní láti ṣiṣẹ́. Wọ́n jẹ́ káwọn èèyàn rí wa jọ. Wọ́n máa sọ fún dádì. Táwọn ará lè bá rí wọn, wọ́n máa sọ fún dádì.
Do you know what? Anytime tí daddy bá ti travel, ṣorí tó máa ti travel yẹn wọ́n máa ń pẹ́. Ṣé ti yẹ wọ́n lè lo bí abẹ́ ọ̀sẹ̀ kan níbẹ̀. Tó máa ti travel, máa sọ fún ẹ. You just come to the house. Àjọ wà ń bẹ̀. Màá wá síbẹ̀. Ṣebí mi àti daddy nìkan la jọ ń gbé. So táwọn bá dẹ̀ ti travel èmi nìkan ni máa wà ní. Inú mi á dùn, èmi náà tiẹ̀ lè bẹ ṣeré ìfẹ́ nínú èsì. Thanks for love. Jẹ́ kí títí wa máa lọ kí daddy máa lọ ṣáájú mi díẹ̀. All right. Tí ó máa wá okay. Jọ ṣé mo ti jẹ̀bi pé mo sọ̀rọ̀ ọ̀gá mi fẹ́? Wọ́n ìtúnṣe máa ròyìn pé ká lọ jí owó àgbàlagbà báyìí. Ọlọ́run ò ní jẹ́ kí n jalè láyé tèmi tí mo wá. Mi ò sọ pé ká lọ jí, mo ní ká lọ gbé ni. Ká lọ gbé. Yes. Ẹjọ́ kí wàá ní ìyàtọ̀ nínú gbígbé àti jíjí. Ṣọmọ ìyá kan náà kọ́ ni. Báwo ló tiẹ̀ ṣe máa ro orí èrò burúkú báyìí? Ká lọ gbé owó bàbá àgbàlagbà báyìí. Náà wọ́n lọ tó bá jẹ́rẹ̀ ní stop ẹ̀mí láìpẹ́. Fún mi, ọmọdé ń ṣe ẹ́. How long will you continue to work as a slave? I am not a slave, mind you, cook ni mi. Cook ni ẹ́? Bẹ́ẹ̀ni. Kí wàá ní ìyàtọ̀ nínú cook àti slave? Iṣẹ́ ọwọ́ mi ni mò ń ṣe, iṣẹ́ mi ni mò ń ṣe, so mi ò ń ṣẹrú. Wo àpọ́nlé ọ̀rọ̀ lásán ni cook, slave ni slave jẹ́. Ó kàn lè dédé wò lọ́jọ́ kan kí bàbá yẹn kò dédé sọ pé ọ̀rẹ́ ti sọ àwọn kọ́kọ́ lé dànù. Níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ again? Opportunity lílé gbogbo àwọn èèyàn tó rí nílé ayé tí wọ́n mèkè opportunity náà lọ máa rí jẹ́ ká utilize opportunity tó wáyé káwa náà mèkè in life and put an end to this wretched life we are living. See, Joseph, I don't know, ṣorí gbogbo nǹkan tó ti ẹ̀ ń sọ yìí ó strange sí mi. Ó strange sí mi ní etí. Why would you even think like that? Bàbá àgbàlagbà báyẹn, ó lóore mi ní bàbá yẹn náà. Bàbá yẹn ń ṣe dáadáa pẹ̀lú mi. Wọ́n fún mi lówó iṣẹ́ mi, wọ́n tún máa ń fún mi ní extra, wọ́n dẹ̀ máa ń tọ́jú mi, wọ́n máa ń ṣe dáadáa sí mi. Mo sọ́rí èmi ò lè fojú olóore gúgé o, mi ò lè fojú olóore mi gúgé. Tí o bá fojú olóore gúgé, ìkàwé ló fẹ́ gbé tiẹ̀ sílẹ̀ kó fi gígùn. Má jẹ́ ká kú sínú ìyà, jẹ́ ká ṣe kí ní ìkáwá náà tiẹ̀ lè live a better life. Okay, you know what? Tó bá jẹ́ pé ẹ̀rù bá ṣe fẹ́ execute iṣẹ́ yìí, mo ló ṣe má wọrí fi dá mi. Mo máa ṣe tí mo dé máa ṣe perfectly. What are you saying? Mo ń sọ bí ilé ayé wa ṣe máa dáa. Excuse me, ilé ayé wa ṣe máa dáa láàrin how many hours? Tí mo sọ nǹkan fún ẹ pé òkè o, nǹkan báyìí ìṣẹ̀lẹ̀ ní ọ̀dọ̀ ọ̀gá mi ó dẹ̀ ti yá sáré plan gbogbo nǹkan tó tó yìí lórí ẹ̀ lórí owó olówó. Ọlọ́run tó fẹ́ sọ wá dolówó òun ló sọ pé kí mọ̀ yẹn kó wá sí ọkùnrin Ọlọ́run yẹn náà lè lórí fèmí náà láì jẹ́ àgbà ṣe máa execute ẹ̀. Do you know what? Mo sorry mi ì ṣe. And that's just it. I can't do it. Mi ò ṣe. I'm sorry. Mi ò ṣe. I can't do it. Okay? I can't. I'm going. Mo ń lọ. Fún mi, mo ń sọ̀rọ̀ ń kó níwájú mi. Ọ̀rọ̀ tó máa wúlò fẹ́mi àti ẹ, tó máa better life wa, tó máa jẹ́ ká pò nínú ìṣẹ́ nínú òṣì tá life tá live yìí fún mi. Aziz, gbọ́rọ̀ ẹ̀ lọ. Nǹkan tí mi ń gbìyànjú àti sọ náà ni pé mi ti meet ẹni ẹ̀, ìyẹn ẹni tó fẹ́ ra Rolls Royce yẹn sá. So a dẹ̀ ti conclude sórí price kan. Bẹ́ẹ̀ni, ó ní $199,000 USD ló ń lè san. Zimbabwe dada, mọ́tò tó worth $250,000 USA ó fẹ́ san $200,000. No. Rárá sá o, kò ń ṣe $200,000 ló san, $199,000 US ló padà san. 200 lájọ agree sí ni, but ó náà complain pé torí àwọn ìnáwó pẹ́pẹ́pẹ́ tó likely láti bá pàdé lára mọ́tò yẹn, then ó yìí máa ṣe change of ownership and ṣẹ̀dẹ̀ rẹ̀ nìyẹn VIP plate number ló fẹ́ gbà sí, so gbogbo cost yẹn ló náà fi wò pé kò ń dín $8,000 kúrò ń bẹ̀ sá. Ọ̀rọ̀ yé mi dáadáa sis, mo dẹ̀ mọ̀ Mr. Jide dáadáa, má bàa ro situation Nigeria, má bàa ro economy, ó wà òkè, ó dẹ̀ lówó lọ́wọ́. The least tí mo lè ṣe rẹ̀
jẹ́ kó ṣe ní $230,000. Ìyẹn dẹ̀ máa wù mí sá o, but ó ti late. Ó ti late sá. Ó in fact ó ti èmi àti ẹ̀ ti conclude. In fact mo ti gbé owó yẹn wá báyìí. $199,000 ló wà bí. Ẹ kó jókòó sá. Aziz sá gbé àdúró owó tó báyìí ó gbé ẹ̀ ẹni mọ̀ sí láyà gan-an ẹ láyà o ẹrù tí ẹ bá ẹ. mi kàn wó pé kò sí tó máa mọ nǹkan tó wà ń bẹ ẹ wo bí mo ṣe múra. àwọn kan wẹ jù tó ń bá double cross ẹ kí ló fẹ́ sọ. ṣáwọn kan máa wẹ jù ni. of course yes. ọlọ́ọ̀tì ẹ̀ ní ṣètò wa bẹ́ẹ̀ owó ilé kò sẹ́ni tó mọ̀ pé mo gbé dání bíi student tó gbé ìwé sẹ́yìn ni. Anyway ó yẹ kí n sọ pé kò dá owó yìí padà ni but Yorùbá ní àkọsápò báyìí léegun kọ owó. Exactly exactly. Account manager mi ń bọ̀ bí lọ́la. Okay. So màá ní kó lọ fix ẹ̀ hìn ní bank. Okay. Èmi dẹ̀ tẹ̀lé báyìí gbé dání náà dọ́là. Má ṣe yọnu má ṣe yọnu. Okay. Ẹ máa gbé dání rẹ. Fúnra lára mi ó ti yẹ. Ọ̀rọ̀ the other car tí à ń sọ yẹn tó bá rí ẹni tó lè ra ní $11 million. Méjì la jọ ń sọ sá. Highlander kan ìyẹn 2015 model. Ìkejì Murano black colour yẹn sá. Murano yẹn ni mo ń sọ. Lẹ́pẹ̀ lélo sá. $11 million. Ẹ lè rí. Aziz kí ló máa ń ṣe ẹ́ wàá dẹ̀ máa sọ̀rọ̀ on behalf of buyer ṣé buyer ni wọ́n ni. Nítorí mo mọ nǹkan tẹ́kọ́nọ́mì ń sọ ni in fact gbogbo dealers ló ń complain talkless of àwọn tó fẹ́ ra used car sá. Oh my god okay nǹkan tèmi fẹ́ ṣe nìyẹn bí mo ṣe fẹ́ ṣe nǹkan tọ̀dọ̀ mi nìyẹn tó bá rí buyer fún $500,000 kó jẹ́ tiẹ̀ $10.5 million kó jẹ́ tọ̀dọ̀ mi. ṣe bẹ́ẹ̀ mi a rí 500 sá. èmi mi pẹ́ lè rí bẹ́ẹ̀ yẹn náà. a máa rí báyìí. ó likely kẹ̀rí tàbá gbé lọ sáwọn vi kankan ẹ̀ sá. Aziz sá. wàá ṣe wedding láìpẹ́ o. Inshallah sá. wàá ṣe wedding láìpẹ́ o. àmín sá. mi ní náwó fún ẹ. àìjọ ìnáwó ẹjọ ìnáwó mi ò ní wá yín ti sá ẹ ní sì ṣe ẹ ní fàìsàn ló gbà. ọjọ́ akọrin làbàrà lọ ẹ jẹ́ kí n máa ṣe gudugudu méje yàrá mi. Ọlọ́run á fún yín ṣe. èmi àtàdélékè. mo like máa yẹn gan. irọ́ ni Governor Adeleke. ọ̀rẹ́ mi ni. lọ́sùn. ọ̀rẹ́ mi ni lọ́sùn. máa yín bá ẹ̀ tẹ̀. Really? bẹ́ẹ̀ mo sọ fún I'll be very grateful, sir. promise. I'll be very happy, sir. má worry sir. Adeleke. àwọn yẹn ń jó. tó bá ń gbọ́ ìjó gọ́vnà Adeleke. wọ́n jẹ́ sọ pé kì í ṣe pé bóyá ń jó ẹ̀wọ̀n ṣe dáadáa nílùú. he is a responsible governor. Allahu Akbar. he is a responsible one. nǹkan tó ti ṣe fún àwọn òṣìṣẹ́ tó ti fẹ̀yìntì recently. Makanius. All right, sir. Thank you very much. All right. No problem. Kí ìmọ̀ra. Ó wà lọ́fíìsì. Àbí kí n bá gbé. Má gbà má dé díẹ̀. Aziz má dé díẹ̀ báyìí. Mo ti gbówó lẹ̀. All right. Ó dẹ̀ mú wáìnì ẹ. Àṣé mi ló fẹ́ kí n mú eléyìí pẹ̀lú wáìnì ni. Ló nǹkan tí mo bá yẹn tọ́ fún mi ló take time kó tó tún mú rẹ̀ jì ẹ̀ wọ́n ti fún mi nǹkan tó jẹ́ pé tó máa wọ tó bá ti lè sí traces kankan because ó jẹ́ nípò òwe ilé wo ọmọ tí mo fẹ́ fún ní kíní ìkọlù oṣù ọmọ tó ní wàhálà ẹ̀bí ìgbà láti ṣe o ti understand so wọ́n wá fún mi ní nǹkan yẹn mo sọ wípé ó ní àwọn olówó kan tó máa pè sínú tó bá ti pè gbólóhùn yẹn sínú tó ti dárúkọ wọn sínú ẹsẹ̀kẹsẹ̀ ni. kí ló ń jẹ́ gbólóhùn? ọ̀fọ̀ ọ̀fọ̀ tí àwọn ológun máa ń lò ló fíìmù yẹn. lóòrùn kì í ṣe lóògùn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ síbẹ̀ nígbà tí wọ́n kò fẹ́ fi ọ̀rọ̀ kọ̀ máa di nǹkan tó fẹ́ sọ ni ó ti yẹ ó ti tán kò ṣe kókó tó máa ní. mo dùn sí mi rò pé mo lè ṣe kí ni ìmọ̀ ẹ̀yà mi jẹ́ owó ṣùgbọ́n ẹ̀yà mi ti gbogbo mi lè ṣe wọ́n. àyẹ̀jà níbi tàdé yìí ibi tàdé yìí ò kí n ṣe bí tí wọ́n ti ń bẹ̀rù tó bá lọ́wọ́ àwọn ṣẹ́gun yìí rẹ̀ lọ ṣe lọ kó má bàa ṣe lọ kó ra farabalẹ̀ ṣùgbọ́n you need confidence. sọdọ́dì máa kọ́.
Mo ní o fẹ́ kí lẹ́ni tí o kú wọ́n. Mi ò fẹ́ kí lẹ́ni tí o kú wọ́n náìsì. Bí o ṣe kọ́kọ́ kọ̀ wẹ̀. Mo ti rí bí wọ́n fọdọ́ ìbílẹ̀ jẹun. Dádì ti kú. Dádì ti kú. Ayé polówó wà ìgbówó tó ṣe kó ló máa ṣe ń sìn jẹ́ ká tẹ̀sí gbowó ká sì gbowó lọ́nà gbogbo àná la máa padà ṣèdárò dádì owó dà owó. Mo Joseph ṣé tí àwọn ọmọ dáadé tó bá máa ṣe autopsy ṣé wọn ò ní rí kíní ìdáfẹ́lú ẹ̀ ṣé wọn ò ní rí pé wọn ló pa wọn bá yín. ṣé ilé náà kò tó jẹ́ autopsy ni kí ni jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ló jẹ́ kí n lọ ní tràdúwé tó bá tiẹ̀ máa rí àtọ̀tọ̀ ní kó tó máa rí owó dà owó dà. ṣé kíní ìdáfẹ́lú ẹ̀ náà ló pa wọn bá yín. tó fẹ́ lù wọ́n. tó fẹ́ lù wọ́n tá fẹ́ lù wọ́n. oh sorry tí mo fún ẹ tó fẹ́ lù wọ́n. What are you saying? To for that for what? Ìkọ̀kọ̀ náà ní méjèèjì yẹn ò nídìí kí la ní fẹ́ fi yẹn ṣe nínú ìkọ̀tọ̀ wa bẹ́ẹ̀. Ìwọ ló fún mi o. Ìwọ ló fún mi o. Ta fẹ́ lò Ìwọ ló fún mi o. Nǹkan tí wọ́n ló pa o. Wọ́n ló padà dé o. Mi ò fẹ́ padà dé o. Ìyá mo ti gbọ́. Mo fẹ́ dé mi mo fẹ́ kí lẹ́ni kú. Wa ṣé kó láwa sún àbáwá gbogbo? Where's the money? Bàtí máa bọ́lé nìyí. Kiki. Jẹ́ tẹ̀sí kó kún bíbá iná tó bá máa sùn tó bá máa bá ṣe máa ṣe dáhùn dájú. Ẹ̀san àké, ẹ̀san àké, ẹ̀san àké bá fẹ́ bá kú. Would you shut up? Sister, my queen, but I didn't deal with that. All right, Dayo. Mo trust ẹ. Ṣe bó ṣe yẹ. Okay, kó pè mí kó bá ṣe tán ká lè tè mọ̀ what next to do. All right. Méjì tún parọ́. Ṣé irọ́ tẹ̀ ń pa yẹ ẹ́ upset mi. Ẹ mú ló bí mi. Ẹ̀yin méjèèjì. Ẹjọ́ plan ẹ̀. Right? Ṣé bí mistake tẹ́yìn make ni pé ìgbà tẹ wá sílé ilé wa tẹ pa bàbá mi tẹ gbé owó ẹ̀ tẹ gbé sá lọ. CCTV capture yìí. Bẹ́ẹ̀ni. Kẹ́ bá lè mọ̀ pé mi ò parọ́. I'll show you guys the video. Ṣé méjì kọ́ nílé? Ṣé ìkọ́ rẹ̀? Johnson, èmi kọ́. Ṣé rí ìgbà tó ṣe autopsy ó lè rí pé heart attack ló padà dé. But after seeing those footage, èmi àti ẹ̀mọ́ bí heart attack ló padà dé. Autopsy ò lè parọ́. Owó làwọn kàn gbé lẹ́yìn ikú dẹ́tì. Johnson, ọkọ mi ni òun ló instigate everything. Kí ni innocent man yẹn ṣe fún yín? Kí ni innocent man yẹn ṣe fún yín? Tó bá ń pẹ́ gbówó ẹ̀ lásán ni kò bá wà òkè. But you guys ended his life. You guys are wicked. Now, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀. Nísìnyí, fẹ́ kó judge case yìí. Who is wicked? Who is evil? Who
It's devilish! Damn no. I'm not talking to you. Damn no. Oui. Good. Good. Sir, can I say something? Just a request. Please. Just one. Can I talk, sir? Sir. Wicked? Okay, ṣẹjọ́ mi. Ẹjọ́ ìṣẹ́ ni. Ìṣẹ́ ló sún mi ṣe gbogbo nǹkan tí mo ṣe. Mo wá bẹ̀rẹ̀ nítorí lọ. Ṣé owó dájú tí mo gbé? Mo rẹ́dí láti pay back nílọ́po mẹ́ta just. Ẹ má pè mí. Ẹ má pa mí, ẹ má pọ̀ mí. Mo nífẹ̀ẹ́ family mi complete. I'm too young to die. We are too young to die. I'm a friend. No way. Wow. So you can't be begging for your own life now. You're too young to die. Right? Okay, so for me. Some people fẹ́ dá owó padà ní ìlọ́po mẹ́ta. Tó bá dá padà in 200 folds. Ṣó máa rẹ̀ mí dáàdì mi padà. Ẹ lè dá mi lóhùn. Good. Okay, fine. If you accept request there, o máa dáwọ́ yẹn padà fún mi ní ìlọ́po mẹ́ta. Yes, sir. Yes, sir. In return, èmi náà máa gba ẹ̀mí kan. So owó dáàdì tọ̀dọ̀ mi. Mo lè fi establish ayé. Ẹ wọlé tẹ̀ gbé. Ẹ lavish ẹ ní AC ẹ ní TV. Right? Johnson, wọ́n ní wọ́n ló rẹ́dí láti kú. Wọ́n ló fẹ́ kú àná. Hey! Come on, man. Come on, man. Àwọn ìjọ tó wọ́n yà máa bọ́ ọmọ méjì. So you care for family, abi? You care for family? What family, abi? Who fẹ́ kú? Hey! Ojú ká sọ. Step aside. Officer, pick your gun. I'll go for him. I will slap you. Fast, be fast, be fast. Okay, this way. This way! Everyone, oh yeah. Get up! Will you? Get up! Sorry, sir. Yeah. This way. This way. I'll kick you. This way. Where? This way. Move it! Try anything for going in long. Officer, you will regret actions. To perform an opportunity, can make decision me again. Same thing, no in machine. Ṣebí dáàdì mi tí Mr. and Mrs. Johnson gbà. Dáàdì mi jìyà lórí ọmọ. Kò sí nǹkan tí dáàdì mi ò lè ṣe fún àwọn ọmọ wọn láti dégbà dókè. Láti ìgbà tí màmá wa ti kú. Bàbá wa iná ló dúró tì wá. Tó tọ́jú wa dàgbà. Tá ṣe lọ sí school láti primary, secondary,
sí dé yunifásitì àwọn náà ló sápá títí tàbí lọ lóyìnbó tá lọ ṣe masters wà níbi ìgbà tó yẹ kí iṣu ọmọ jiná fún wọn jẹ òun ni Mr. and Mrs. Johnson wọ́n lọ sọ́run àrèmábọ̀. Ṣẹ́gun dáàdì mi ò deserve ẹ̀. He didn't deserve to die. Daddy wa deserve láti kú. Ṣẹ́gun, ìgbà tá a discover lórí CCTV pé Mr. and Mrs. Johnson ló ṣiṣẹ́ yẹn. Ìgbà ẹ̀ lèmi àtẹ̀gbọ́n mi pinnu lọ́kàn ara wa nípa máa gbẹ̀san. Ẹ̀san mi mo ti gbà yẹn. Tó bá ṣàwọn ọlọ́pàá tó wà bẹ́ẹ̀. That's what I'm saying. I don't regret my actions. I don't. Well, kò sí tó máa gbọ́ gbogbo wọn tó sọ ẹ̀ tí ò lè sympathize pẹ̀lú ẹ̀. Èmi gan from the depth of my heart mo sympathize pẹ̀lú ẹ̀. Àmọ́ ó kókù. Ó bá ti má fi law into your hands now. Nobody does that. A ti máa sọ wípé tí àwọn kan wá ìbá ti ṣẹlẹ̀ the best situation ni pé kéèyàn report. Nígbà tí ìwọ fúnra ẹ̀ tó dẹ̀ wá mọ̀ pé any irú evidence tó tó yìí lọ́wọ́ the best thing ni wá ti pẹ̀lẹ́. Wá ti mú evidence bá ti send ẹ̀ sáwọn ọlọ́pàá. Ọpẹ́lọpẹ́ gateman tó pa àwọn ọlọ́pàá ó ló jẹ́ ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Ẹni iṣu ló gbàgbé ẹni kò gbàgbé àrọ́bá tẹ̀rí ẹni bàbá yóò kó má ṣe dìbì oore o kó má ṣe dìbì kó má ṣe dìbì wọ́n mi lọ kó má ṣe dìbì wọ́n mi lọ oore ni ló ṣe ọkà ṣẹ̀rẹ̀ ṣe torí ìgbélé ayé àkàmọ́ra rà gbé àfi kọ́lọ́run ọba máa ṣọ́ wa láwọn ẹni tí ń ṣọ́ni ta orí iye àfi kọ́lọ́run ọba máa ṣọ́ wa.